Bọ́bí wá gbọ́ má lọ bọ́ síbí tọ́ ẹ tó máa yanu kẹ́ máa bú mi Bọ́bí sórí hàn wò wọ́n fúnra rẹ̀ wò wọ́n ṣé bí mo wí fún yín mo ní wọn torí nǹkan ń jẹ kò ní jẹ́ kán sóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ tó ló ń jà fún lénìí torí pé wọ́n fẹ́ wà nípò agbára yẹn wọn ò fẹ́ kó orógo tiẹ̀ lò ọpọ́n inú tiẹ̀ wọn ò fẹ́ kó rí lò ayọ̀ tiẹ̀ wọn ò fẹ́ kó rí lò wọ́n fẹ́ kẹ́ máa ṣẹrú ọmọ tí wọ́n bẹ nílùú òyìnbó àwọn ìyàwó wọn gan ò sí Nàìjíríà kọ̀ọ̀kan náà wá wọ́n ti sọ orílẹ̀-èdè Nàìjíríà gbígbà téèyàn bá lọ sí Èkó àti Ìbàdàn wọ́n bá lọ sí Èkó lásán gẹ́ẹ̀tì ni ó gbé wọn lọ ìwọ wọ mọ́tò ni wọ́n tó kidnap ẹ lójú ọ̀nà mọ́ bá tún gbàrà sọ́ọ̀mù lówó ẹ̀ mọ́ bá pa ẹ́ dànù wọ́n gbàrà sọ́ọ̀mù wọn ìwọ ló ń fowó ra owó nínú location náà ìwọ̀n bó bá gba 5,000 naira wọ́n yọ bí up to 1,500 naira lórí 5,000 ìrìnlókù ìmí tó bá fẹ́ gba 10,000 ìmí ó yọ 4,000 naira lórí 5,000 wọ́n kò 6,000 fún ẹ tó bá wá tó wo epo èlò lè pọ́ dà mo tún gbọ́ pé ní àwọn sáìdì ibìkan lábúlé Ẹ̀gbá prepaid meter wọ́n tún ti ń gbowó prepaid meter ẹni tó yẹ pé prepaid meter òun ló lòdù rẹ̀ fúnra rẹ̀ wọ́n tún ń gbowó rẹ̀ lórí rẹ̀ abẹ́ẹ̀rí ilé ayé wọ́n dẹ̀ ń sọ fún yín pé kẹ́ ẹ wà nínú location yẹn náà yí pẹ̀lú yẹn ló dáa jù wọ́n ní àwọn ò fẹ́ kẹ́ ẹ ní ìsinmi torí wípé gbogbo ìjà tán ń jà ká tán ń ṣe Jagaban ló lè ṣe Tinubu ló lè ṣe Tinubu is the best Tinubu ló lè ṣe Tinubu lèèyàn gidi Tinubu ló gbayì Tinubu ló dáa òun lẹni tó lè ṣe torí tí wọ́n jẹ ni ẹlòmíín ṣe torí wípé ó ti campaign fọlọ́ṣèlú APC ni torí pé ó ti sọ ládùúgbò kò fẹ́ kójú òtí ó wá ń kọ́mẹ́ǹtì ìwọ náà bọ́ bẹ́ẹ̀ wá máa kọ́mẹ́ǹtì á máa sọ ìwọ náà bọ́ bẹ́ẹ̀ wá máa béèbú wo ohun tí wọ́n mu so wòye tí wọ́n ta wáìnì ògógóró tán gbé síwájú yìí wòye tí wọ́n kọ síbẹ̀ ṣé wọ́n tí ìrírú owó yìí tán bá fi dá bísínẹ́sì lẹ̀ fẹ́ yan yúùtì kan owó tán fi ń ra ọtí ògógóró yìí láàrin ọdún kan ẹ mọ iye iṣẹ́ òṣìṣẹ́ tó máa ṣe lábẹ́ wọn pẹ̀lẹ́ Fayose olójú dúdú bíi gìnà mùrè ó bọ́ tanjó ní ó bẹ̀rẹ̀ sí ní fún Hussein Rufai jẹ lórí àráìsì bí torí téèjẹ ni alátẹnujẹ àǹtẹ́nù gbogbogbò tó gbé síwájú ìwòye tán tà ó fẹ́ ṣe sọ́jírì jọ ní ìlú òyìnbó lọ ti lọ ṣe sọ́jírì ó dẹ̀ ṣe gómìnà nílùú Èkìtì ó lọ hospital ìwọ máa jà fún wọn o kán máa fowó orí yín ra ògógóró máa jà fún wọn kó máa pariwo lọ wò ó.